tó. ìwọ náà máa gbọ́ o. ọ̀nà wo ni ń bẹ lára mọ́sálásí. oṣù tuntun ló wà má pariwo. oríire wo ni wọ́n pè mọ́sálásí. ọ̀rọ̀ àkọ́kọ́ lò. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn tí ọlọ́run kẹ́ tọ́lọ́ kù kú. àtàwọn tọ́lọ́run ò kẹ́ kí la fẹ́ ṣe lára mọ́sálásí. ẹni ọlọ́run kẹ́ tó lọ́wọ́ àbáṣubí rẹ̀ bò ó ní tó fẹ́ ṣe lára ní ọlọ́run tí ó tàtàrà rẹ̀ rí kí ọlọ́run. ẹni ọlọ́run ò kẹ́ bí ìmáàmù jàmá mọ́sálásí lọ́kùnrin àti lóbìnrin kí la fẹ́ ṣe lára mọ́sálásí. àwọn náà ní wúlò tó fẹ́ ṣe fún mọ́sálásí. olówó ní ìgbàgbọ́ ní wúlò rẹ̀ lára mọ́sálásí. táríkà náà ní tó fẹ́ ṣe lára mọ́sálásí. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. alladhina yunfiquna amwalahum fi sabilillah. يتبعون ما أنفقوا منا ولا حسن لهم أجر عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. fún èmi ọlọ́run alladhina yunfiquna amwalahum fi sabilillah. àwọn tí wọ́n ná owó wọn, àwọn tí wọ́n ná iyì ara wọn, àwọn tí wọ́n ná ìbùkún wọn táwọn ná sílé ọlọ́run tí wọ́n fi jẹ́ kí mọ́ṣáláṣí ó wù látòkè tó fi wá délé tó fi wá dókè lókè. láti ilẹ̀ ó fi wá dókè. la yunfiquna amwalahum fi sabilillah. àwọn ná owó wọn sójú ọ̀nà àtọ́lọ́run tí wọ́n ná dábì kọ́lé ọlọ́run tí wọ́n ná lọ́sàn-án tí wọ́n ná lówùtá ná fọlọ́run bẹ́ẹ̀. summa la yutbi'una ma anfaqu manna wala adha. ìmọ̀tẹ́lá ṣiṣẹ́ sókè tí wọ́n pè wọ́n kó kù síbi báyìí ó kù síbi báyìí táwa ń dá ọlọ́run lóhùn àwa ń dá dáhà wá fi àwọn ẹ̀wà bú tẹ̀lé tí wọ́n ná fọlọ́. wọ́n á fi kárí mi tẹ̀lé, wọ́n á fi àwọn ọ̀rọ̀ bú tẹ̀lé bébí ẹ bá sọ láwa mọ́sálásí náà lè rí bọ̀. láàtọ̀ náwó wọn tán ọ̀rọ̀ kò jáde. bí ẹ bá sọ láwa ẹ lè padé lẹ́lẹ́ yìí. ẹ̀sìn bá débẹ̀ o. gbogbo àwọn tí wọ́n náwó oore bẹ́ẹ̀ fúnlé ọlọ́dà wá fọ̀rọ̀ bú tẹ̀lé ọ̀rọ̀ aburú náà fi tẹ̀lé ìnáwó tí wọ́n ná fọlọ́ wà tánú mà. lahum ajruhum inda rabbihim wala khawfun alayhim wala hum yahzanun. lahum ajruhum inda rabbihim. ọlọ́dà tí wọ́n bá ń nẹ bẹ́ẹ̀ ẹ wọ́lọ́ bí àwọn kan bá náwó tá bá fi ọ̀rọ̀ bú tẹ̀lé wọn gbẹ̀sẹ̀. wọ́n bá náwó sílé ọlọ́run tó wọ́n wà mbẹ́ símẹ́ǹtì wọ́n wà mbẹ́ yẹ̀pẹ̀ wọ́n wà mbẹ́ àwọn àṣẹ fáàrí pé bí èyí bá sọ lára ọlọ́run ní bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ti ṣe fún ẹ̀dá ẹ̀yin náà lẹ́sìn. ẹlẹ́sàn. àwọn táwọn ń nẹ bẹ́ẹ̀ tí wọ́n wá dájú kúò táwọn wọn ṣe fọ́lọ́ ọlọ́run wá lẹ́sẹ̀ tí wọ́n yẹ ẹ̀dá kan ò lè mọ orí ẹ̀sẹ̀ tó lọ́wọ́ sọ. lahum ajruhum inda rabbihim. òun ẹ̀yin lẹ dá sí mọ́tálásí tó fi dá tó fi débi tó dé dàbí wọ́n péjọ báyìí dàbí wọ́n ń ṣí ọlọ́run ní ẹ̀san tẹ́bi ọlọ́run ó san yín ìkẹ́tẹ́bi ọlọ́run ó kẹ̀yé kátó mà. wala khawfun alayhim wala hum yahzanun. àwọn ẹ̀rẹ́ bàbá láyé gbogbo tí ń jẹ́rà bẹ̀rù àdíjí ó jẹ́ ti yín àlùkìyámọ̀ náà tún ní bẹ̀rù gbogbo tẹ́ bá lò láyé ìbànújẹ́ òní jẹ́ ti àtàyàtàkìyámọ̀. àtàyàtàkìyámọ̀. àwọn tó náwó wọn. ìyá àwọn tó náwó wọn. fún tọ́lọ́run. fún tọ́lọ́run. bá
fi biladi Yorùbá. Bọ́lá lẹ́yìn tí nítorí bẹ́ẹ̀ sọ̀rọ̀ lẹ́nu. Alimasijidu walimusilimu fi biladi Yorùbá. Sọ̀kè. Alimasijidu walimusilimu fi biladi Yorùbá. Tọ́pìkì ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí àyìnà lọ́rọ̀ ọba wa àkùdé. Mọ́sálásí tí wọ́n ń pè ní ilé Ọlọ́run. Walimusilimu. Àtàwọn tá ń pè wọlé àwọn mùsùlùmí àfa àtẹ̀mọ́ ìyá àbílẹ̀ ìyá olóyè ìyá ẹlẹ́gà. Fi biladi Yorùbá. Kí là ń pè ní mọ́sálásí? Táwa ni mùsùlùmí tó bẹ́ẹ̀ kírun nínú mọ́sálásí. Nílẹ̀ Yorùbá, àwa Yorùbá mọ́sálásí mùsùlùmí nílẹ̀ Yorùbá mo fẹ́ sọ̀rọ̀ lórí mẹ́tẹ̀ẹ̀ta ni mo ti tó. Mùsùlùmí bẹ̀rẹ̀ tọ́ ẹlòmíì bẹ mùsùlùmí ní bẹ̀rẹ̀ àmọ́ lọ́dọ̀ Ọlọ́run kì í ṣe mùsùlùmí. Torí gbogbo tí ń ṣe nípa àdá ló ti bàjẹ́. Kí ni wọ́n ń pè ní mọ́sálásí? Àwọn ni mùsùlùmí bó ni mùsùlùmí àti mọ́sálásí ṣe rí nílẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ Inna ba'dal muslimina. apá kan ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí káàkiri àwọn mùsùlùmí àtàbọ̀ àtàlọ́sàlátù àti iye olóyè ọ̀pọ̀lọpọ̀ apá kan wà àwọn mùsùlùmí. La yarifuna qimatal masajid. Pàtàkì mọ́sálásí. Ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni ò mọ oríire tí ń bẹ lára mọ́sálásí. Ní o mọ àpọ́nlé tí ń bẹ lára mọ́sálásí. Ní o mọ àṣẹ tó wà lára mọ́sálásí. Àkànwò mọ́sálásí gẹ́gẹ́ bí ilé ìtajà. Àwọn gẹ́gẹ́ bí ṣọ́ọ̀ṣì. Àwọn gẹ́gẹ́ bí ilé òṣòwò. La yarifuna qimatal masajid. Ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí àtàfọ́ àmọ́ agbára tí wọ́n ń pè mọ́sálásí. Àmọ́ rírì mọ́sálásí. Àmọ́ rírì tó wà nínú mọ́sálásí. Wala ya'talimuna baytallahi. Etí òmùyàn mọ ìwọ mọ́sálásí àti kí ń mọ̀ mọ́sálásí kò ní pọ́ mọ́sálásí lè. Etí òjá tá a fi dá mọ́sálásí mọ̀ tá a mọ bó ti tó àlẹ́ sàpọ́lẹ̀ tá a mọ bó ti tó. Ọlọ́run àbíọ́ mọ̀jà rí ẹjọ́ kóòtù. Àlẹ́ yẹn sàmì dáadáa. Gbogbo ọ̀nà tí wọ́n bá fi fìwé kóòtù bíọ́ àyà yóò jáde pé sọ ọ̀daràn ẹ̀. Bẹ́ẹ̀ bá wọnú kóòtù yóò jọ̀kọ́ ló fẹ́ gbá. Bí ọ̀rọ̀ bá ti kàn ọ́ àyà yóò sì wọ ìjà pé sọ̀rọ̀ sí. Bàbá wa pè ọ wọnú káńtà ọ̀wá sọ pé olúwa rẹ o. Ọyọ wa lọ́jọ́ mu. Wala. Etí èyàn ò tó bẹ̀ láti ṣe nílé ìdájọ́ ní kóòtù tọ́jú òkú tó ọmọ táyà ló mọ ìjà á ṣe é nu mọ́sálásí. Mo fẹ́ bí ọdún pé ṣé kóòtù tó mọ́sálásí ni. Kóòtù tọ̀nà ibi tọ́nà máa ti dára. Tó bá lọ́wọ́ òní ṣe fún ibi títí máa ṣe mọ́sálásí ni. Kádàrá tí o bá tó mọ́ mọ́sálásí náà ti ń tó. Ẹni máa sunkún ọmọ tí o bá rí mọ́sálásí náà ti ń bẹ̀rẹ̀ ọ̀fun ní ti bímọ. Àmàlẹ́yà rí. La ya'talimuna baytallahi. Àmọ́ wọ mọ́sálásí dépò bí a kàn mọ́sálásí lé. Ṣé mọ́sálásí gẹ́gẹ́ bẹ́ẹ̀ làbá gẹ́gẹ́ ń bá ọmọ lè kéwù? Ọmọ tó wá kéwù lọ́dọ̀ rẹ̀ ọ̀sìn ń tẹ̀ lọ́mọ nínú mọ́sálásí. Àmọ́ rírì mọ́sálásí. Àmọ́ ìwọ̀wọ̀ tó wà lára mọ́sálásí kò wọ́n jẹ́ àṣàpẹ́lẹ̀ mọ́sálásí. Kódà wọ́n tún máa ń ta tẹ́tẹ́ lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí. Ìmáàmù náà tún máa ṣe ìpè ẹni tí ń tẹ̀wà ní onínú mọ́sálásí. Ẹlẹ́pà gbogbo bàtà rẹ ti ṣòfò. Àmọ́ rírì mọ́sálásí ní kò pé abẹ́ kán mọ́sálásí náà bọ̀. Qala shaykhul islam Iyad ibn al-Fadil. Àwọn yìí bẹ́ẹ̀ sàlàyé kán pè mọ́sálásí. Ó wà ní pé gbogbo èèyàn tí ń
rò kó ń ṣe lọ tí ó dá sọ́dọ̀ Ọlọ́run tí ó kà ó wọlé kó mọ̀ sùn. bẹ́ẹ̀ máa ń kọ́ sáà sí ní lásán rẹ̀ tàtà rẹ̀ di wòlíì tí ó sì lọ́rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. à ń kọ́ lóòótọ́ èsì ń fáì à ń kọ́ bọ́ ti wù wá kódà tó ṣe pop ọ̀jú ààyè ńlẹ̀ ló bá sáà sí wọlé náà nítorí. bọ́bọ̀ ìlànà ìwé sọ fún wa náà pè ní mọ́sálásí. ìlànà àtẹ̀mí àti ẹja létí wálẹ̀ kí náà pè ní mọ́sálásí. ọ̀nà ìmọ̀síjídà màkánà. mọ́sálásí àyè kan ní jẹ́ mọ́sálásí. wùdí àlẹ́ ìbá àtàtì ìlà ìwà àdáwò. àyè kan ní mọ́sálásí. àmọ́ tí wọ́n pè láàyè yẹn wọ́n gbé lẹ̀ láti máa fi sin Ọlọ́run yọ̀ kọ́. láti máa fi sí lọ́wọ́ kan ṣoṣo. wọ́n gbé mọ́sálásí kalẹ̀ ó tóbi ni ó kéré ni tọ́ba ti ń gbé mọ́sálásí àyè tó wọ́n ti sin Ọlọ́run náà kò bẹ́ẹ̀. àyè jẹ́ kan ṣoṣo Ọlọ́run àyè tó máa ni wọ́n pè ní mọ́sálásí. bọ́bọ̀ màkánà tùrúrú. mọ́sálásí láàyè tó mọ́ jù lọ lórí ilẹ̀ tọ́ba níbo ló mọ́ jù lórí ilẹ̀ mọ́sálásí. ilé Ọlọ́run. ilé tiẹ̀ tó fà yẹn tí bẹ́ẹ̀ ni rẹ̀ dà kò mọ́ tó mọ́sálásí. ọ̀nà tó mọ́ṣáláṣí. wọ́n ní rọ́ọ̀kì. kọ́mẹ́ntì spíkà gan. wọ́n máa ní fọ́ọ̀nù tẹ́bá ti lè pè mọ́sálásí ilé àbọ̀wọ̀ ní jẹ́bẹ̀ ilé ẹ̀yìn ní jẹ́bẹ̀ ilé àṣẹ ní jẹ́bẹ̀. láyò tí àlàyé màkánà tùrúrú. mọ́sálásí ní àyè tó mọ́ jù màkánà òun nílé tó mọ́ jù tùrúrú. òun nílé tó dáa jù ọ̀gbọ́dọ̀ iná àwọn àlàbẹ̀ tí o. wùdí àlẹ́ bàtà ọ̀bẹ jẹ́ àsọ̀rí ni ọlọ́run náà nílé tó oníyàrá ìnáwó. wọ́n á gbé kalẹ̀ fẹ́ yẹn ìjẹ́ ilé wa. lálẹ́bí bíbá kàtà mọ̀báràkà wàhùnà àlẹ́ àlàyé. ọlọ́run yẹn tẹ̀mí bẹ́ẹ̀ bá wá àlùbáríkà débẹ̀ ẹ̀ ń tẹ̀lé àlùbáríkà. ó ní fati mọ́sálásí ti pọ̀ tí àṣẹ òsì ń bẹ̀ mọ́. tí àṣẹ ò sí bẹ̀ mọ́. ó ní fa tí mọ́sálásí ti pọ̀ tí fíṣẹ́ bí láì wá pọ̀ lẹ́ni pé owó epo owó kán owó gàrí nínú mọ́sálásí àṣẹ ló kú ọmọ ẹ̀. màkánà tùrúrú. àyè tó mọ́jú mọ́sálásí ni wọ́n ń pè bẹ́ẹ̀. láyò tí àlàyé fàṣádù. gbogbo tí wọ́n ń pè nínú àbàjẹ́ àbọ̀rọ̀ ní mọ́sálásí. láyò tí àlàyé wọ́n sì fàṣádù. bẹ̀rẹ̀ ìbàjẹ́ mbẹ̀ wọ́n yìí pilẹ̀ ìbàjẹ́ mbẹ̀ wọ́n yìí wá parí ìbàjẹ́ mọ́sálásí. ibẹ̀ kọ́ ló máa ń fi mímìlì. ara olùkọ́ afáàmì náà kúrò ọdún ṣe yára nínú mọ́sálásí. nínú mọ́ṣáláṣí wá pin ọ̀sẹ̀ ń bẹ̀ sọ̀bùn. láyò tí àlàyé fàṣádù. wá pin iṣẹ́. mọ́sálásí tí a lẹ́bi Zakari ìyá àdé sàlátù wọn. ti sọ fáwọn jàmbá rẹ̀ pé báwo ilé yìí á ń ansa lẹ́wọ̀ òkè àgbà wá sùlá. ọlọ́yin tèmi fọwọ́ ilé yìí ọ̀sán bìrù bùkìrà tá wà lásán nígbà yìí mìíràn fàáwé ilé yìí ansa lẹ́wọ̀ òkè àgbà wá sùlá. Ọlọ́run láàyè. ẹ máa yin Ọlọ́run mọ́ṣáláṣí. wọ́n ṣe yẹ́rà nínú mọ́sálásí. wọ́n ṣe bẹ́ẹ̀ o. lọ́bọ̀ láyò tí àlàyé fàṣádù. wọ́n ṣe bàjẹ́ ní mọ́sálásí. wàlá yóò sì máa fi ìlàdúró wàlá kọ̀bí ọ̀rọ̀ bú ọ̀rọ̀ ẹ̀yẹ ọ̀rọ̀ wọn náà wọn. ọ̀rọ̀ bọ́ọ̀lù. ká máa sọ̀rọ̀ bọ́ọ̀lù ní mọ́sálásí. ọ̀rọ̀ olóṣèlú ẹ̀ sọ̀rọ̀ mọ́sálásí. mọ́ṣáláṣí. ọ̀rọ̀ púpọ̀ ẹ̀ sọ̀rọ̀ mọ́sálásí. mọ́sálásí ò bàjẹ́ ìtẹ̀sọ̀ tí ti bàjẹ́. wàlá kọ̀bí ọ̀rọ̀ bú ẹ̀ sọ̀rọ̀ mọ́sálásí. sọ o wọ́n yìí ṣàbòsí yàn. ọ̀rọ̀ ìyàwó rẹ̀ tó wà kọ́ lẹ̀ nínú mọ́sálásí. nínú mọ́ṣáláṣí. ọ̀rọ̀ bú ọ̀rọ̀ fàṣà ọ̀rọ̀ àwọn àrò kankan ẹ̀rọ ló sì
máa rẹ́ ìmọ̀ sáńgà báyìí rẹ̀ ti bàjẹ́. Kákákáká. Fẹsẹ̀ tí mo ń gbà yí wọ́wọ́ kú olórí. Ìmáàmù tó lòdì tó ní àwọn kó rẹ̀ síwájú nígbà nígbà yóò wá lẹ̀ sẹ́lẹ̀ yóò mọ èdè bá bẹ̀ láti pa kádàrá rẹ̀ dàní. Yóò sì máa fi ìlàjì wọ̀. Àwọn ní mọ́sálásí bẹ́ẹ̀ bá dé kàwá tẹ́lá ti kírun kí wọ́n lé yìí pẹ̀lú ọ̀hún tẹ̀ wọ́n. Ẹ̀sùn oṣù wọlé bẹ́ẹ̀ bàbá lọ fàdé rẹ̀. Ọmọ ẹ̀yẹ nábìlà ó sì máa tì ọ́ tuntun ní nábìlà rẹ̀. Àwọn dá ọmọ ìlú wa náà. Yóò sì máa fi ìlàjì wọ̀ wọ́lá àkọ́bí rẹ̀. Aago méjìlá lágbo kan wọn ṣàbùkù mọ́tàlásì àwọn èèyàn orí ọlọ́run ní Wọ́n rí ọ. torí táìmù àwọn èèyàn gbogbo ètò ti dà. Bẹ́ẹ̀ni. Màkánù Mọ́sálásí àyè kan ní. láyé di kúrò fi ìlàlẹ̀ mọ̀tọ́ rẹ̀. Allahu akbar kejì. Kabira. Màkánù Gbogbo yàrá tá a bẹ̀ ẹ́ lápẹ́ ní astaghfirullah. astaghfirullah. Ọlọ́run ló mọ iye yánnàbà tó gbé wọnú mọ́sálásí tí wọ́n náà mọ̀. Tí wọ́n náà mọ̀. Ọlọ́run ló mọ iye àdìọ́kàbù tó gbé wọnú mọ́sálásí pẹ̀lẹ́ bẹ́ẹ̀ ló kí. Allahu akbar. Ẹnì kan ò sì bọ̀rọ̀ wọnú mọ́sálásí. Láyé mọ̀tọ́ rẹ̀. Yóò máa dára, yóò tún máa lẹ́mìí, yóò tún máa níwà. Láti ilé rẹ̀ ọ̀sùn láti ẹ̀kọ́ fẹ́ bàtẹ̀ ìjẹ́ títí tó ọdún mọ́sálásí. Mọ́sálásí yẹn ṣe àyè tá a wọnú ẹ̀ lẹ́pẹ́. Àyíbọ̀rọ̀ àyídẹ́ ilẹ̀ wọnú mọ́sálásí. Láyé di kúrò fi ìlàlẹ̀ mọ̀tọ́ rẹ̀. Ẹni tí ó lè wọnú mọ́sálásí lẹ́nu tó bá kọ́wọ́. والله يقول Ọba mi àlejò ọ̀la. وأن المساجد لله. Ọlọ́run kẹ́kẹ́ wá kíyè. Ọlọ́run ní sẹ́ ẹ̀ma mọ́sálásí ní. Iṣẹ́ ẹ̀mọ́ ni. Èmi mo ní. فلا تدع المساجد لله. Òbí tẹ́ bá kọ́ sí èmi mo ní. Èmi mo ní. Bẹ́ẹ̀ kọ́ sórí àkìtà ẹgbẹ́ ìlú ọlọ́run bẹ́ẹ̀. وأن المساجد لله. Torí mọ́sálásí kẹ́ ò ní kù láti kẹ́kọ̀ọ́ bá mi mọ́mọ́. Yọ̀dẹ̀ bá وأن المساجد لله. Ibi tí ó jẹ mọ́sálásí fúngbà díẹ̀ tí ò ní padà di ẹ̀rọ ọba mi mà. ọba mi. فلا تدع مع الله أحدا. Ọ̀rẹ́ tí wọ́n ń pè ní mọ́sálásí èmi ní ẹ̀ bọ́rọ̀ dàgbà mi pọ̀ ẹ̀ bọ́rọ̀ sọ̀rọ̀ mi ń bẹ̀ àfọ̀rọ̀ mi ò. Àbọ̀rọ̀ mi ọlọ́run. Bọ́ọ̀bọ̀ وأما ما يتعلق بالعبادة àwọn akẹ́kọ̀ọ́ wa ń bẹ oṣooṣù mọ́ bàdà Sọ̀rọ̀ mo bá dá. kì í ṣe bàdà àmọ́ tí o bá sí lára bàdà bàdà. Ìbádà ò ní pé tí o bá ti sí lára Àwọn rẹ̀. akẹ́kọ̀ọ́ ń bẹ tí wọ́n fara mọ́ kì í ṣe ìbàdà àmọ́ ìbàdà ni ó sì wà nú ẹ̀sìn tá a fara mọ́ tá a lè ṣe nínú mọ́sálásí. من التعليم Tá a máa ṣe mọ́sálásí ni ká máa fún àwọn ọmọ Al-Qur'ani. وتلاوة Ilé القرآن. ẹ̀kọ́ ẹ̀sìn. Àná Muhammad ṣe bẹ́ẹ̀. Sallallahu alaihi wasallam. Ṣé Ádámù ṣe bẹ́ẹ̀? Bàbá Tàmádì ṣe bẹ́ẹ̀. Bàbá wa Lágbàdì wọn kó àwọn èèyàn lẹ́kọ̀ọ́ nínú mọ́sálásí. Wọ́n ti tàtàrà rẹ̀ lágbàdì àwọn déyà. وتلاوة القرآن. Àwọn ṣe mọ́sálásí nù. Káwọn kọ́ ọmọ Al-Qur'ani. Káwọn kọ́ wọn lọ́rọ̀ ẹ̀sìn. Àkọ́kọ́ nìyẹn. والوعظ وتلاوة Ọmọ القرآن. ìta Al-Qur'ani nínú mọ́sálásí. Àwọn ẹni ń bọ̀ ìdẹ́ kálukú ọmọ ẹgbẹ́ lọ́tún lọ́sùn. Ẹ̀ka kọ́ mọ́sálásí fún wọn mọ̀. Inú tá a ṣe fún mọ́sálásí ni ká kí Al-Qur'ani níbẹ̀. Mọ́bọ̀. والوعظ A sọ̀rọ̀ ọlọ́run ní ti ń sọ yìí. Lọ́jọ́ Sẹ́ńdẹ̀ ni, ọjọ́ Àlàmísì ni, ọjọ́ Jímọ̀ ni. A sọ̀rọ̀ ọlọ́run ní mọ́sálásí. والأذكار. الأذكار. A máa dákọ̀ ọlọ́run nínú mọ́sálásí. Allah, 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 Mọ́ṣáláṣí. والإصلاح بين الناس. Inú tẹ́ máa ṣe mọ́sálásí ká tún àtúnṣe. Olórí ẹ̀sìn ká tó lórí ẹ̀sìn ká ń jà ẹ̀ pé wọ́n sí mọ́sálásí. Ẹ pè wọ́n síbẹ̀.
kìí sọ̀rọ̀ tá a máa sọ̀ ta á tí bá fà ní ọ ilé ọlọ́run láti sọ yóò tán yóò sì ló tán. a ṣe ọ̀rọ̀ kó àtàyà tẹ́tẹ́ mùsùlùmí abọ́dọ̀ lè tó mọ́ mọ́sálásí. àwọn ọ̀dọ́ yìí ṣe wẹ́rẹ́ ní ọ̀pọ̀ olóko oṣù tó lọ sí lọ ọ̀pọ̀ olóṣù tẹ̀. àbáwọn ẹ̀sọ́ bó. báwo já ìṣúl. gbogbo tí mo kà yìí ló tọ́ la lè ṣe ní mọ́sálásí. báwo. wàá máa agìnìyà olè mùsùlùmí náà. gbogbo àwọn tó wà rẹ̀ wá lọ́wọ́ kábẹ́yà yìí ta fi kọ́ mọ́sálásí náà. wàá máa agìnìyà olè mùsùlùmí náà. àtàwọn náà lè wáyà yìí àtàwọn ìyá wa tẹ gbà wọ́ọ̀dù àwọn ìyá wa tí wọ́n fún lórí ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ lówó tọ́lọ̀ ń kẹ́ yín díẹ̀ ojúṣe ti yín nù mọ́sálásí. fàwọn yóò jẹ́ dúdú náà lè màsáàjì dá bí àmọ́ wa lé. ìyá tọ́lọ̀ bá kẹ́ ni ká tó mọ́sálásí ṣe. àwọn onímọ̀ yìí ká tó mọ́sálásí. kára àgé sínú mọ́sálásí. kára àgé síbẹ̀. bí máa jò bá sọ̀rọ̀ kára sínú mọ́sálásí. kára síbẹ̀ lẹ́yìn tẹ́ bí mi kò wá dá kára mi sínú mọ́sálásí. iṣẹ́ ti inú ọ̀run. ojúṣe àwọn tọ́lọ̀ kẹ́ ká lè ṣe sínú mọ́sálásí. lọ́dọ̀ ṣe sí yóò fi kúrò fi sabilillah. wọ́n ṣe táwọn làwọn ṣe bọ́lọ̀ wọ́n ṣe bá tọ́lọ̀ hàn. wala yabkhaduna lillah. wọ́n lè ṣàkóso lọ gbogbo dábàá ní wọ́n nà fọlọ́ wọn lè ṣàkóso lórí ẹ̀. wallahu yaqulu. ọba mi ní alẹ́ kẹ́lẹ́ sọ pé. wala yahsabanna alladhina yabkhaluna bima atahumullahu min fadlihi. gbogbo ẹni tí mo bá kẹ́ tí mo bá ṣàánú tẹ́ ẹ báyìí ṣàánú lórí àánú tí mo bá ṣe fún yín. huwa khayran lahum. àánú tẹ́ ẹ ṣeun tẹ́ ẹ lẹ́sìn tọ́lọ́ tó wọ́n yín pọ̀ yóò mọ̀ wá dùn. bẹ́ẹ̀ ti dá sí tọ́lọ́ orí yóò mọ̀ ọ́ ọlọ́run bẹ́ẹ̀ ti dá sí òkè sórí rẹ̀ fún yín. owó yín ti ń pọ̀ lọ́run tí ó ti ká yìí. wàyíwá sharrun lahum. ẹni ikú lẹni tí wọ́n kọ́ mọ́sálásí ládùúgbò rẹ̀ tí ò ra sìmẹ́ntì kan síbẹ̀. tí ò kí àwọn tẹ́ ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ tí ò bá wọn kọ́ mí bẹ́ẹ̀ tí ò tún lé kí wọ́n bí ẹkú iṣẹ́ bí ọlọ́run olùlọ ọkọ̀ orí mùsùlùmí ẹ̀sìn náà ní. Pàyẹ́. wà á máa masakinu muslimina. gbogbo ẹ tí ò bá wá rí jẹ tí ò rí mu bí àwọn àmọ́ àwọn tẹ́ máa kírun ẹnu bí ayẹyẹ lẹ́bí lára kó fẹ́ gba sánmà wọ́n lè ní sẹ́nu ọ̀fẹ́ sí. gbogbo àwọn tá ní lọ́wọ́ ọlọ́run fi àwọn ẹ̀sìn mọ́sálásí bẹ́ẹ̀ dá sí. yóò fi kúnà ọkọ̀ àtàwọn. ẹ̀yin náà lu àlàáfíà yẹ àsìkò yìí wọ́n náà máa lu mọ́sálásí nù lẹ́kọ̀ọ́. lílẹ̀ tí rírì lè masáàjì wọ́n sọ pé ìwádìí. táwọn èèyàn tọ̀ sí. máa tẹ̀tẹ̀ tẹ́ mọ́sálásí máa tẹ́ ìtẹ́ wọ́n lọ sí ẹ̀yà àwọn tó kọ́ mọ́sálásí. lílẹ̀ tí rírì lè masáàjì ìwádìí ìzìá. wọ́n náà máa mójú torí ọlọ́run. wọ́n tó ní mọ́mọ́ lè tẹ̀tẹ̀ múra rẹ̀ kí ló wá fẹ́ tẹ̀. ìlú wa ló jẹ máa ń mọ̀ sí. wọ́n tó lówó mi lọ́sálásí ọ̀tún lè tẹ̀tẹ̀ mọ́sálásí. Allahu akbar. lọ́pọ̀ wàyí lọ́mú yẹ fọ́ àlù. bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ilé lọ́wọ́ àtẹ̀yìntẹ̀ ń tẹ́ bá dá sí ní èmi ọlọ́run. fọ́fọ́ ní bá kìlú bí máa ká òmò ńlá. ẹ̀sán amúṣẹ́mi ọlọ́run á pàdé àtẹ̀yìntẹ̀ ní àtẹ̀yìntẹ̀ ní tẹ́ lọ́la bí àtẹ̀yìntẹ̀ ní ná ẹ̀yin náà sàmúlẹ̀ àpàdé àtẹ̀yìntẹ̀. wàlá wọn ní kẹ́ ní yóò. gbogbo tí ń pè sí yìí mo lè ṣe fúnra mi. wàlá wọn kẹ́ ní yóò. nílùú àwọn kan ní sísá àti tẹ̀lé. ẹ tó bá kọ́ lẹ́kọ̀ọ́ nígbà tó nígbà pé rẹ̀ tọ́ ìkú. ẹ tó bá sì kọ́ lẹ́rìí ọ̀ nígbà pé ọlọ́run ni mo fẹ́ fi ṣe sábà fi lórí rẹ̀ ni. wọ́n á tún. wàlá wọn ní kẹ́ ní yóò á tó mọ́ ilé ìfowópamọ́. ọlọ́run kò ní ẹ̀yìn tẹ̀ mí mo máa fi lẹ́yìn. ilé gbogbo yìí mo máa. mo mọ bẹ́ẹ̀ ti ń bá wọn. wọ́n bá wù ní kẹ́ ní yóò. èmi lọ lọ́lá èmi lọ lọ́rọ̀ èmi ní bóyá. wà á tó mọ́ ilé ìfowópamọ́. wọ́n tó fà á fà á tó fi rí ṣé ń tọ́ fà á lójú orí ẹ tó sì fà á fà á tí ò rí tó sì lọ. ọ̀sẹ̀ náà ni. gbogbo wa lọ́lọ́run bá wí wọ́n tó fà á mọ́ àdánwò ni tó fà á wọ́n tó fà tí ó fà á àdánwò ni. àdánwò ni. wàyí tata wà lọ. àtẹni ní àtẹni tí ò ní o. tata wà lọ. dasi ní èmi ọlọ́run ilé ni wọ́n kọ́ lè yí o. tata wà lọ. dasi ni wọ́n kọ́ bàbá wa. Akóredé. Akóredé. Sẹ́ríkì.
إذا تولوا Bí a bá ń wá bẹ̀ wá kírun. Mùsùlùmí àmọ̀ ìyá ìyá púpọ̀. Ọkọ̀ amọ̀síláṣí ọ̀wá 500 àdáni. Ejima. Ọ̀ní sẹ́wọ́n ń tà kankan ní mọ̀síláṣí. Wo bẹ́ẹ̀ rà àbújá náà bẹ̀. إذا تولوا Ọ̀ní bẹ́ẹ̀ bá gbẹ́rì. Ẹ̀gbọ́n orí yín. Ẹ̀gbọ́n òun yín. Àtẹni tó ní àtẹni tó ní tẹ̀ bá yà sílé ìlú ọlọ́tún wọn kọ́ lẹ̀ yìí. يستبدل قوما غيركم Ọlọ́lá àlẹ́ parí àṣírí fún ẹ lórí àlékò lọ́wọ́. Á bí àwọn ẹ̀mí ìyàwó aládùúgbò. ثم لا يكونوا أمثالكم. Yá bírí ìtẹ́ bá yàn wọ́n láti tí ò bá dá sí tẹ̀ pèsè. Ọlọ́lá àpẹẹrẹ mi kúrò ẹgbẹ́ yìí Ó lè jẹ́ Igbo. àfi làyà àti ìmọ̀lẹ̀ pé kó ṣe pẹ̀lẹ́. Ó ṣe pẹ̀lẹ́ tí ò bá ti ná. À ń mú ẹlòmíì wá tí ó yàtọ̀ síbẹ̀ tí ilé ọlọ́wọ́ sì. ثم لا يكونوا أمثالكم. فإن أنفقتم في سبيل الله Gbogbo ẹni tí máa ń gbẹ́yà yẹn ní ọlọ́wọ́ àtúwọ́. Ọlọ́wọ́ sọ àtẹ̀jẹ́ aṣojú ikú àlọ́. وإن أنفقتم في سبيل الله Ẹ bá lè rọ́ọ̀dù tẹ bá lè dá lọ. Ẹ bá lè mú díẹ̀. Ọlá Ẹ bá lè ṣe bẹ́ẹ̀. يرد الله لكم Òun ní kẹ́ sọ fún. mi ò ọlọ́run bẹ́ẹ̀. Wọ́n fẹ́ yọdún sí irú ọjọ́ sọ bẹ́ẹ̀. ويمددكم بأموال وبنين Ilẹ̀ náà fẹ́ ní ọlọ́run yẹn mú níbí. بأموال وبنين Aṣàlékún ẹ̀. Ẹ wá jẹ́ kọ́ mọ̀lẹ́ ó jẹ́ kòkó fún ọ. Ṣé bí àbá wà lè? الله Bàbá dùnú. Àbá dùnú rẹ̀. Ẹ ń ṣe tọrọ ọlọ́sìn ní ìmọ̀ àwọn ọmọ ọmọ. Látọ̀run ọdún. Àwọn kẹrẹ́ ní owó àtẹ́sọ́dọ̀ ọlọ́run. Ẹ máa wá ná lórí ikú lórí àwọn. ويمددكم بأموال وبنين Ilé ìwé tó ga pààrọ̀ ìpàrọ̀ ìlú ọmọ rẹ̀ kò ṣàṣeyọrí. ويمددكم بأموال وبنين Ọ̀rọ̀ bá tún kẹ́ lórí ọmọ rẹ̀ wọ́n fi ọ̀rọ̀ ṣàdéhùn rẹ̀. Nígbà tó ń rí bọ́ọ̀sì náà fọ́tọ̀. ويجعل لكم جنات Èyí ṣàlékún owó yìí. Àtúwárí káwọn ọmọ yìí ó dé yẹn. ويجعل لكم جنات Wọ́n àdìgẹ́dẹ̀ ní ọlọ́run. ويجعل لكم Mọ̀sálásí ta wá sí jáde lẹ́nu Káwá sí jáde lónìí. fún bàbá wa